Lẹ́tà yín sí Kọmiṣanna gbọdọ̀ gba ọ̀dọ̀ àwọn Akọ̀wé Àgbà kọjá. Adeleke kìlọ̀ fún àwọn olùdámọ̀ràn pàtàkì láti lè dènà ìwọ ojú mi èmi ojú ọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke ti pàṣẹ pé àwọn olùdámọ̀ràn pàtàkì rẹ̀ kò gbọdọ̀ kọ lẹ́tà tààrà sí àwọn kọmíṣánná iléeṣẹ́ tí wọ́n wà mọ́. Ó ní lẹ́tà tí wọ́n bá fẹ́ kọ sí kọmíṣánná gbọdọ̀ gba ọ̀dọ̀ Akọ̀wé Àgbà ìyẹn Permanent Secretary iléeṣẹ́ tí wọ́n wà kọjá níbi ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tó wáyé láìpẹ́ yìí ni gómìnà ti pàṣẹ sí olórí àwọn òṣìṣẹ́ ọba pé kó kọ ìwé kan láti ṣàlàyé ojúṣe àwọn olùdámọ̀ràn pàtàkì àti títí àwọn kọmíṣánná. Bákan náà ni gómìnà kìlọ̀ fún àwọn kọmíṣánná láti ní ẹ̀mí ìkómọ́ra àti ìwà tó tọ́ sí àwọn olùdámọ̀ràn pàtàkì tí wọ́n wà ní iléeṣẹ́ wọn. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.